Ẹ káàbọ̀ sórí ètò Lady K, the baby of Oduduwa nation. Mo ṣe salamu alaikum sí gbogbo ìyá mi, bàbá mi. Mo ṣe salamu alaikum sí gbogbo Mùsùlùmí àgbáńlá ayé. Mo ṣe salamu alaikum sí bàbá Jagaba. Jagaba ni se fún wọn ní pressure. Jagaba ni se. Any other Jagaba is a counterfeit. But any sùúrù kí ló ṣẹlẹ̀ ní Omoyele Sowore? Omoyele Sowore kí ló ṣẹlẹ̀? Bàbá mi. Omoyele Sowore ti fún Tinubu pressure wá bí ká ní Tinubu ló fún wọn pressure. Ó ga o. Tó bá ní ọ̀bọ ní òpàrà ẹ̀. A ò lè pọ̀bọ, ọ̀bọ ló máa para ẹ̀. Àwọn olóṣèlú Nàìjíríà ló máa para wọn. Àwọn olóṣèlú tó wà nínú Nàìjíríà wàláhì àwọn ló máa para wọn. Fún ara wọn báyìí ló máa para wọn. Tí wọ́n bá kọ̀, tí wọ́n bá láwọn ò ní jáwọ́, wọ́n á fira wọn ṣí ẹ̀sìn, wọ́n á rọra wọn wọ kọ́mà. Wọ́n á fira wọn ṣí ẹ̀sìn, wọ́n á gbé ara wọn tìràbàyé débi tí ò yẹ kó gbé àwọn tìràbàyé dé. Tí wọ́n bá kọ̀, tí wọ́n bá láwọn ò ní fi títà wọn ọmọ Yorùbá ṣe. Mo wo bí àtúbọ̀tán wọn bó ṣe máa padà rí. Abẹ́rẹ́ bí Omoyele Sowore bó ṣe wọ́ àwọn olóṣèlú Nàìjíríà ló bá dé wọ́n lẹ̀ túrúrú ló bá tẹnu bọ máìkì fáǹfààní èyí tí ẹ ṣìrò bóyá Nàìjíríà ò bá kan ló ṣe jẹ́ o. Nàìjíríà kìíní kan ní ṣẹ́rí fídíò ìwà láìpọ̀ ní gùn ẹ̀kọ́ bẹ́ẹ̀ mi ṣí ẹ̀. Torí mo fẹ́ ká gbọ́ nǹkan tí Omoyele Sowore sọ. Omoyele Sowore bó ṣe ṣe kíni bó ṣe tún wọn nídìí síta báyìí. Tẹ́ bá gbọ́ wípé ó kọjá bẹ́ẹ̀ fún àwọn tó bá ní òye tó bá ní làákàyè wọ́n ní àbọ̀rọ̀ la máa ń sọ fún ọmọlúàbí tó bá ti wá dé inú ẹ̀ kò dòdìdì. Àrò yóò dẹ̀ ká gbọ̀n afẹ́fẹ́ ló máa fẹ́ lọ pẹ̀lú gbogbo bó ṣe lọ lọ́tún lọ́sì pẹ̀lú gbogbo nǹkan táwọn onílàákàyè tí wọ́n bọ́ta wá sọ àtàwọn tó jẹ́ wípé wọ́n Nàìjíríà ni wọ́n dìbò fún tí wọ́n mọ òtítọ́ wípé kò sí kankan nínú Nàìjíríà bóyá kí láwọn náà fẹ́ jẹ́ bẹ́ẹ̀ ni o bóyá kí sọ wípé àwọn náà fẹ́ gbìyànjú ni bí á tó bá dórí títa wọn ó sì lè dá kí gbogbo wọn pátápátá kí wọ́n wá gbọ́rọ̀. Tẹ́ bá gbọ́ wípé ó ti lọ fà ogun ayé Nàìjíríà ti lọ fà ìṣòro ayé Nàìjíríà ti lọ gan ó ti kọjá kèrémí. Omoyele Sowore sọ̀rọ̀ àkọ́kọ́ náà mi mọ reason why Omoyele Sowore fi máa kọlù fún revolution mi mọ nǹkan tó ṣe wọ́n tó fi kọlù fún revolution because wọ́n ti rínú wọ́n ti ríta Nàìjíríà bóyá bí tí ó wá yé wọn dé ni wípé ẹ mọ̀ pé àwọn náà ti gbà pọ̀ tí ìbò rẹ̀ mi wá láti disrespect anybody mi wá láti insult anybody tó mo sọ fún yín pé mi ò fẹ́ insult èèyàn wọn but máa sọ òótọ́ mi nìṣó mi ní stop òtítọ́ mi sísọ. Bóyá Omoyele Sowore náà wá rò wípé okay bóyá tí àwọn ìbá débẹ̀ ó máa da ẹ̀sà bàbá láàárọ̀ ni ṣe rí ìlú tá ń pè ní Nàìjíríà àti agbára àṣẹ Nàìjíríà ó ti wà lágbo òkùnkùn nínú rẹ́mù àwọn òkùnkùn ẹni tó bá ti lè gbé agbára Nàìjíríà wọ̀ tó ti gbé agbára Nàìjíríà lé lọ́wọ́ báyìí kò ní ẹ̀mí Ọlọ́run mọ́ òun lọ́rọ̀ àwọn ọba yín náà ẹ gbọ́ pé ọba kan pásítọ̀ ní tẹ́lẹ̀ ọba kan ṣiṣẹ́ fún Jésù kó tó jọba ìjọ tó bá ti dórí àpèrè báyìí ìjọ yẹn ló ti dọmọ Sátánì ni ò ti ṣọmọ Jésù mọ́ òun lọ́rọ̀ ipò agbára ìlú Nàìjíríà òun lọ́rọ̀ power ìlú Nàìjíríà òun lọ́rọ̀ àwọn olóṣèlú Nàìjíríà. Ṣé rí mo sọ̀rọ̀ kan ní years back that was 2023 mo ní mi ò kórìíra bàbá Tinubu bí mo ṣe jẹ́ ọmọ kékeré yìí mo jókòó mo wo ẹ̀bùn tí Ọlọ́run fún bàbá yẹn níbi ká fi ṣe ìlú bàbá Tinubu ni níbi kí ohun tó ti bàjẹ́ ká tún ṣe
ká dẹ̀ jẹ tó dá sára bàbá Tinubu ni. Ṣùgbọ́n àwọn tí wọ́n jọ fẹ́ ṣe ìlú tó wípé igi kan ò lè dágbó ṣe, àwọn tó jọ fẹ́ ṣe wọ́n ya wèrè jọ̀bọ̀lọ̀. tẹ́ bá gbọ́ Ràúfù o abẹ́ṣùpilẹ̀ o, òun ni wọ́n ti bá ìṣùpilẹ̀, wọ́n ti bá ìṣù jẹ́, wọ́n ti bá mu. That is the reason why tó jẹ́ wípé tó bá ṣe ń débẹ̀ báyìí wọn ò lè ṣe mọ́. Mo mọ̀ wípé àwọn kan máa mọ àwọn kan ò mọ̀. Bàbá Tinubu ní good intention fún gbogbo citizens of Nigeria kó tó di pé wọ́n wá Aso Rock. Gbádùn mi. Bàbá Tinubu Jagaba ọmọ olódòdẹ, bàbá ní good intention fún Nigerian citizen, fún Nigeria as a whole to become one of the better country. Ṣùgbọ́n last meeting tí bàbá bá wọn ṣe, last meeting láti wá Aso Rock yẹn, ibẹ̀ ni wọ́n ti gbé good intention yẹn kúrò, lọ́ ti gbé bad intention sí. Kì í ṣe intention títí wọn náà. Either you take or you leave it ni. Àwọn tí bàbá Tinubu bá ṣèlú, wọ́n mọ orú nǹkan tí Jagaba fẹ́ ṣe. Bàbá yóò kọ́ dédé fẹnu lásán sọ wípé ẹ lọ fọkàn balẹ̀, a máa dìbò, a máa wọlé. Tinubu kọ́ dédé sọ ẹ jẹ́ ká jókòó káwa náà ogo sàkún ọ̀rọ̀ yẹn. Ó níbi tí mo lọ bẹ̀ tí máa fi ọ̀rọ̀ mi gúnlẹ̀ sí. Tinubu dédé sọ ó ní good intention. Èwo bẹ̀ ni pé má débẹ̀. Tó bá ti lè débẹ̀ gbàgbé òṣì, wàá fìyà jaralu, wàá ṣe ṣégè mẹ́wàá fara ìlú. Ìyà tó máa jẹ wọn ará ìlú lọ́wọ́ ẹ á ju títí àwọn tó ti fìyà jẹ wọ́n tí wọ́n sọ pé ó fẹ́ wá gbà wọ́n lọ. Ìyà tí ẹ̀yà wá di dọ́bù, òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Nígbà ayé Buhari ṣé yà jẹ wá tó yìí? Ìgbà ayé Yar'Adua ṣé yà jẹ wá tó yìí? Ìgbà ayé Ọbásanjọ́ ṣé yà jẹ wá tó yìí? Tí ẹlòmíì bá tún débẹ̀ lọ́la, ṣẹ́yìn tó jẹ wá lọ́wọ́lọ́wọ́ báyìí tá à ń sọ wípé ó dà pé last bus stop Ìyáládé yìí, ẹ wàá mọ̀ wípé àti ìdè bus stop kódà àti ẹ̀ tí wọ́n kọ̀ yà. Tí ẹlòmíì bá tún débẹ̀ lọ́la, olóye lọ́rọ̀ Nàìjíríà lóye. Tí president mi bá débẹ̀ ní ọ̀la, mo ń fi àsìkò yìí sọ fún yín, Lady K ló ń sọ̀rọ̀. Àwa tún wá sọ wípé afẹ́ kó padà wá o, ọmọ olódò orí, afẹ́ kó padà wá o. Ẹ wò gbà tí Buhari kúrò ńbẹ̀, ṣé a sọ pé kó padà? Ẹ wò gbà tí Jonathan kúrò ńbẹ̀, ṣé a sọ pé kí Jonathan padà? Ẹ wò gbà tí bàbá Ọbásanjọ́ kúrò ńbẹ̀, ṣé wọ́n ní kó padà? Tí Tinubu bá kúrò ńbẹ̀ lẹ́nìí tó lo ọdún 8 ẹ̀ pé, tó bá kúrò ńbẹ̀, ìyà tó tún máa wá jẹ wọ́n nílùú Nàìjíríà yẹn, everybody á bẹ lọ́wọ́ kí Tinubu padà wá. Ìgbà yẹn làwọn ti Tinubu tẹ̀yìn jèrè ọ̀rọ̀ lára wọn nísìn lọ́mọ wá jèrè ọ̀rọ̀ lára yín gbà yẹn pé àṣẹ bẹ́ẹ̀ láàdá. Ẹ mọ̀ pé Buhari náà padà fi wá ṣe yẹ̀yẹ́ kó tó kú. Pé I never see anything. Ẹ mọ̀ pé àwọn followers Buhari wọ́n bẹ̀rẹ̀ sí ní jó right-up síta káàkiri wípé ṣe fẹ́ kó padà wá. Ṣé kí Tinubu Buhari máa padà wá? A lot of people bẹ̀rẹ̀ sí ní comment, a lot of people bẹ̀rẹ̀ sí ní write-up, a lot of people bẹ̀rẹ̀ sí ní ṣe comedy, a lot of people bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò pé kí Buhari máa padà wá o, ìjọba Buhari ṣe dá o, ara petrol ní 140 naira per litre, Tinubu débẹ̀ ara ní 1000 naira per litre. Owó 8 litre la fi ra 1 litre up to now. Àrògùn ẹ̀ ṣe wá sì wà lẹ́nu ẹ̀, ó lọ bẹ́ẹ̀. December ló bọ̀ lọ́kọ̀ yìí, abara petrol ní 1500. Ẹ tún lọ kọ́ ibi tí máa jòkó sí náà nínú ṣọ́ọ̀bù mi, Ọlọ́run ní fi kú pa mí tí máa ní ṣé mi ò sọ fún yín. Bí mo ṣe sọ́gbà yẹn nìyẹn pé abara petrol 1000. Oyè làgbà ń wò, àtúbọ̀tán Nàìjíríà ò lè dá mọ́. Kì í ṣe pé. The only thing tó lè jẹ́ ká padà gbádùn nílùú yẹn ni tó bá pín, tó ní kálukú lọ́lọ́ ẹ̀. Tinubu is a good person. Ipò ló change Tinubu. Bí ipò ṣe yí àwọn lọ́balọ́ba wa padà ń sìn, tó wá di wípé àwa bẹ̀rẹ̀ sí ní rí excuse give nípa wọn, bẹ́ẹ̀ ni ipò ṣe yí Tinubu padà o. Àjọ jẹ àjọ mú Aso Rock. Òun ló yí bàbá padà o. That is why tí bàbá ò ṣe lè sọ̀rọ̀. Bàbá gan ti mọ̀ wípé kì í ṣe nǹkan táwọn sọ fún yín làwọn ṣe. Ṣùgbọ́n wọn ò lè sọ̀rọ̀ nítorí wọ́n ti jọ jẹ, wọ́n ti jọ mu. Ẹja gbọ́rọ̀ lẹ́nu Sowore.
mi fẹ́ kí fídíò mi máa gùn mọ́ nísìn ṣókí kẹ̀dẹ̀ má bá mi share tẹ́lẹ̀ wá tí kí n bá mi share máa tún máa fàágùn padà ẹjọ́ rírò tí bá ṣe program kì í sú mi ẹjẹ́ agbọ́rọ̀ látẹnu Omoyele Sowore Omoyele ti gbẹ́nu sí Maikoya. But you know, remember the history of Nigeria. They don't create Nigeria for human beings. They create them as a business. Now, within the Igbo people do with that. And when they come, ẹgbọ́n tó Omoyele Sowore sọ Omoyele ní they don't create Nigeria for human being. They create Nigeria for business. I can't stop laughing. Ẹ má bínú pé mo sọ̀rọ̀ fọ́lùmù. Ẹ gbọ́. Only they don't create Nigeria for woman being. Ta la ṣe Ọlọ́run o, ta ló create Nigeria? Ṣé kìí ṣe Ọlọ́run tó dá Amẹ́ríkà ló dá Nigeria ni? Ṣé kìí ṣe Ọlọ́run tó dá Burkina Faso ló dá Nigeria? Ṣé kìí ṣe Ọlọ́run tó dá Cotonou ló dá Nigeria? Ẹ jọ̀ọ́ bá mi táàgì Omoyele Sowore. Bàbá mi ẹ jọ̀ọ́ who create Nigeria? I need to know. Tó bá jẹ́ pé ní ta máa gbé ẹbọ lọ fún ni because ohun tó create fún wa yóò dá. Ìyà yìí ti pọ̀ jù. Kásọ̀ tó tó ẹ̀yẹ èèyàn ìyà yìí ti pọ̀ jù kó ṣe àwọn èèyàn ní Nàìjíríà. Wàláhì kó ṣe àwọn èèyàn ní Nàìjíríà. Aròrò kan arò rẹ̀ dìyẹ. Ìnira yẹn ti pọ̀ jù. Ìnira ti pọ̀ jù, ìyà yẹn ti pọ̀ jù fáwọn èèyàn Nàìjíríà. Tó Omoyele Sowore bá mọ ẹni tó create Nàìjíríà. Tó fi wá di wípé wọ́n create Nàìjíríà fún business. Please, ẹ jọ̀ọ́ ẹ bá mi hashtag wọn bàbá mi Omoyele Sowore. Please tell me. A lè gbẹ́bọ, a gbé tútù, a gbé bíbélì, a gbé kúránì, a lè lọ fi bẹ ẹni yẹn pé ohun tó create fún wa yóò dà. Nigeria is creating for business, not for human being. Well play. Ṣé yí ọ̀rọ̀ tí mo gbé wáyé? Kì í ṣàná l'Omoyele Sowore sọ o. Kì í ṣe ìjẹta l'Omoyele Sowore sọ o, kì í ṣe ìjẹrin. Ẹ wá wo bí ta wà ń sìn. Ṣé business kọ́ ni Nàìjíríà dà sí? Ṣáwọn pastors sọ Nàìjíríà di business? Ṣé gbogbo wọn nílùú Nàìjíríà yẹn títí dórí kidnapper, títí dórí ọlọ́pàá, títí dórí councillor, governor, president, gbogbo wọn pátápátá ṣé wọ́n sọ Nàìjíríà di business? Ṣé kí n ṣọ́ọ̀kì yín fídíò tí mo fẹ́ play fún yín? Yí ẹ̀tọ́ ṣe? Kí n ṣọ́ọ̀kì yín? Ẹ jẹ́ ìfipamọ́. Bọ̀sì mo sọ fún yín pé kì í ṣàná lọ ṣe. Ẹ wá gbọ́ ohun tí Omoyele Sowore sọ bẹ́ẹ̀. Ló dífá fún pé gbà tá à ń sọ fún yín wí nígbà yẹn náà lọ́dún yẹn pé ẹ má jẹ́ ká bá ràbọ̀ràbọ̀ ìyàwó 2023 kábọ̀ lóko ẹrú. A lot of people lẹ́nu wá ń rùn. Ọ̀rọ̀ yẹn ló wá ṣe ń sìn yìí o. Ẹ má pa àwọn èèyàn wa mọ́ o. Ẹ jẹ́ ká wá solution bí ààbò ṣe máa dájú o. Bí àwọn èèyàn wa ò ṣe ní máa kú mọ́ o. Àwọn èèyàn ò gbọ́, àwọn èèyàn ti fẹ́ kú tán o. Àwọn tó kàn ló mọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o. Àwọn tó kàn for peace. Ẹ wá dúró weapons. Mo wá rí fídíò kan. Àwọn tó call for peace má tó ìbọn síwájú yẹn àṣebí tiẹ̀ tí rí kankan fídíò yẹn wà lọ́wọ́ mi ṣe nígbà tí mo rí fídíò yẹn ẹ̀rù Ọlọ́run bà mí ẹ wá wo òbítíbitì weapon tí wọ́n kó dání lọ síbi tó ti call for peace tó dẹ̀ tún kó nǹkan wọn padà wọ́n kó padà báyìí wọ́n parí mítìnì for peace yẹn kò pé 8 hours wọ́n waste life ọ̀pọ̀lọpọ̀lọ wọ́n dẹ̀ ti sign agreement kò sí kankan tí federal government fẹ́ ṣe fún wọn mọ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ wọlé 2027 ṣe bẹ́ẹ̀ fẹ́ wọlé ìsáyà kò fi wọ́n sílẹ̀ kó máa pa àwọn èèyàn lọ àbí kó má débẹ̀ 2027 ìkọ́ni wàá fọwọ́ mú kẹ wo bí ta dé ṣé kò wá ṣe business Nàìjíríà wá di orílẹ̀-èdè negotiate tó wá negotiate pẹ̀lú bandit pẹ̀lú àwọn tó ń pa àwọn èèyàn èmi tí mi negotiate wọ́n sọ mí sẹ́wọ̀n 4 months kọ́ lọ́ má jẹ́ gbogbo 4 years láyé mi Nnamdi Kanu tí ò negotiate pẹ̀lú àwọn apààyàn tí ò máa pa àwọn èèyàn pàkúpà ó bẹ̀lẹ́wọ̀n Sunday ọmọ Adéyẹmọ bàbá ń bàbá ọkọ lọ́kọ bàbá yẹn wà bí tó wà báyìí àwọn ẹni ẹlẹ́ni ẹ̀mí wọn bọ́ àmọ́bi tó kó àdògán wà àmọ́bi tó kó àfàfàtà ìwà títí di bá ṣe sọ̀rọ̀ yìí àwọn tó wá ló call for peace tí ìjọba ti ṣàdéhùn tó ti jọ sign agreement wọ́n parí mítìnì yẹn báyìí kò pé 8 hours àwọn people ìdẹ́ ọ̀rá ṣe kiri wọ́n kọ́ ọ̀rá kúrò bí tó wà lọ́dẹ̀ tó ọ̀rá ṣe kiri wọ́n yà tó sáré dáná fún wọn níbẹ̀ pé ẹ̀yẹ gba ilé ìkẹjẹ́ kí ni federal government ṣe sí ìjà gbọ́n kankan nípa àwọn tí wọ́n pa after the peace ẹ wá sọ fún mi ṣé ọ̀rọ̀ Omoyele Sowore ṣó ṣe báyìí àbí kò ṣe pé Nigeria is not for human being it's for a business.
ẹja wa tún gbọ́ láti ilẹ̀ mi ní analyze ẹ̀mọ́ tó fídíò yẹn tí ń gùn mi lè fẹ́ kó gùn màá kọ́ jẹ́ ká gbọ́ tó máa sọ gbọ́ tí bá máa sọ sí wọ́n ṣàfihàn ó yá. But you know, remember the history of Nigeria. They don't create Nigeria for human beings. They create them as a business. Now, what the Igbo people do with that? And when they come out, they come put leaders. We go make sure that business continue. Nigeria just do like ShopRite, where they bring into Nigeria. Do you know, say, people of South Africa will bring ShopRite, they enjoy more wealth than Nigerians way they buy from ShopRite? Do you know about MTN? The amount of money MTN they take out of Nigeria every year past Nigeria budget. In one case, now $13 billion. Wait. When they carry money, come out. Wait. Money where MTN they make every year From Nigeria. in past Nigerian budget. Yes. So, how much will they borrow from China? 4 billion. MTN, they carry 13 billion in one transfer out of this country. And they tell you because, you know, say, I be investigative journalist. ṣé gbọ́ And I don't investigate plenty things. The things where I know for this country, if we sit down from now till tomorrow, you go stay scared. But the people where they keep like, Who go this scared? well, when I say you go this scared, Now them. now the listeners and the people where we they talk about, you know, because when they arrest me, the first thing when they ask me, say, as we put you for here, Sahara reporters not going to operate anymore. But they did surprise, say, Sahara reporters was operating because I don't get hands as of the way they work. But they don't understand, say, the level we did some of us, we don't pass analog leadership. Because the part of the things where they hold Nigeria down, we say, the people of Nigeria, they use computer. The leaders of Nigeria, they use radio where they turn the knob. In those days, you know those radio where they turn the knob. They see they use cassette. We don't they use MP3. And any country where the leaders they slower than the citizenry, not feel make progress. Problem day. And the reason why this conversation they necessary, we say, if we not change the team, we not feel win the game. It just be like this World Cup, what they do now. We know if we carry our deck by make go represent Nigeria. now ẹ jẹ́ kí n gé sí níbẹ̀ yẹn ẹ jẹ́ stop ẹ níbẹ̀ yẹn so that mo fẹ́ slow fóònù mi yẹn ni o mẹ́sẹ̀gì ló ń wọlé lọ́tún lọ́sì yẹn. now ẹgbọ́n tó Ọmọyẹlé Sowore sọ Ọmọyẹlé Sowore sọ wípé business ni wọ́n dá Nàìjíríà fún gbígbà táwọn òyìnbó yẹn dẹ̀ lọ wọ́n fi àwọn olóṣèlú tó máa continue business yẹn ẹ jọ ṣe irọ́ wà bẹ́ẹ̀ ní tilẹ̀ ń tọ́ lọ́hùn ẹ kàn bá mi kọ sí comment section ẹ bá ń kọ sí comment section ṣé wọ́n wà nínú nǹkan tó Ọmọyẹlé Sowore sọ ọ̀rọ̀ ìjà kọ́ mi ò wá láti wá bully Nigerian government. No, I'm not here to bully Nigerian government. I'm not here to say any bad thing about them. I'm just here to do analysis on Omoyele Sowore's video. That is why I'm here. I'm here to enlighten my people. Because we can't continue like this. The way things is going in Nigeria, we can't continue. We have to look for something to do. And if there is nothing we will do to it, stop bismillah, alhamdulillah. Bí ọ̀rọ̀ àwọn kidnapper tó bá fẹ́ pààyàn wọ́n á pè bismillah, tó bá pààyàn tó wá ní alhamdulillah. Àbí bẹ́ẹ̀ kọ́. Now, Ọmọyẹlé sọ pé wọ́n wá fi àwọn tó máa continue business yẹn dé continue. Kò stop. Nigeria ló yá 4 billion. Èmi kúkú sọ mo ní bí mo ṣe wà ìkànṣe níbi èmi ti lórúkọ mo ti gbọ́ ẹ máa rẹ́rìn ẹ máa wò mí kẹ́ máa rẹ́rìn mo ti lórúkọ orúkọ mi ò le láti yí padà sí ṣìnkó kànṣe mi ẹni ní kí ni dẹ́tẹ̀ ní ẹni ní 20 of September kànṣe ní September 20 kànṣe lórúkọ mi. Now, Nigeria ló yá 4 billion. Ẹ jọ̀ọ́, ṣé ọ̀rọ̀ yìí ṣé ó make sense ṣá? 4 billion tí
kí ló ti pè àwọn celebrity Nàìjíríà 4 billion tó máa wọlé tó máa kó jáde Nàìjíríà wá ló yá 4 billion ní China nígbà tí iléeṣẹ́ kan dé ń pa 13 billion not ọdún yìí o, we are not talking about this year o kẹ́ lè mọ iye tí Nàìjíríà máa ti yá lọ́dún yìí ní China iléeṣẹ́ MTN tó wá ń pa 13 billion according to Omoyele Sowore iléeṣẹ́ yẹn kẹ̀dẹ̀ wá nìyí ó improve sí ní o kọ́ lọ́ má dáwọ́ iléeṣẹ́ yẹn dúró kó túbọ̀ máa lọ sókè sí káwọn tó wà bẹ́ẹ̀ túbọ̀ máa rí jájẹ sí iléeṣẹ́ yẹn sì owó tóun náà ń pa ti increase o àbí ṣé bá ṣe ra recharge card tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé bẹ́ẹ̀ la ṣiṣẹ́ rà nísìn nínú gbogbo recharge card tó wà Nàìjíríà MTN ló pawó jù òun ni bàbá Ọbásanjọ́ náà ṣe jẹ mùlá lára MTN àwọn yẹn wá ń pa 13 billion ni wọ́n ń kó kúrò nínú Nàìjíríà dẹ̀ ló yá 4 billion ní China ẹ wá ní kọ́ máa gbédè kàṣíṣì kó híhàn há wá fún wa ọ̀nà ọ̀dà tí wọn ò ní gbé èdè ṣinkó wá fún wa at the end of it ṣe rí ibi tó ń lọ yìí ṣe mọ̀ pé ní China wọ́n ṣẹ̀ṣẹ̀ yà láwọn kan máa bímọ méjì ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ kan ni ṣe rí ibi tó ń lọ yìí gbogbo òfin tó ń lò ní China wọ́n sì máa gbé wá fún wa Nàìjíríà torí China ló sì máa padà take over ẹ wá wo nísìn ọwọ́ kọ̀ǹpọ̀sù èdè China fún wa nígbà tí Nàìjíríà ti jẹ China ní òbítíbitì gbèsè ẹjọ́ ìbéèrè ni o allege ni o ṣe pé wọ́n ti fẹ̀mí wa sọ gbèsè ìbéèrè ni o allege ṣe pé wọ́n ti fi ẹ̀mí wa wọ́n ti fi sọ gbèsè ní China kó má jẹ́ pé preamble láṣìírí by the time tí China bá máa yọ sí wa tọ́ báyìí ó máa kúrò lọ́rùn ẹ̀ lọ́ máa kéde ṣé yí nǹkan táwọn á fi ojú yẹpẹrẹ àti owó yẹpẹrẹ mú yìí by the time tí kinní bá di odidi tán ẹlòmíà sá 440 Jésù ẹlòmíà sá 440 because àwa Nàìjíríà a máa ń sùn a máa ń rẹpẹtẹ èyí tó bá yẹ kókò bó wá bò kò kí n bọ̀ èyí tó yẹ ká gbájúmọ́ àní gbájúmọ́ báwo ló ṣe máa kó èdè China nípa fún wa everybody dẹ̀ gbà bẹ́ẹ̀ ní Nàìjíríà ṣé ọ̀rọ̀ èdè lọ́rọ̀ wa kàn àbí kò tẹ̀ bá wọn wá solution kọ́ má pa àwọn èèyàn mọ́ bí wọn ò tiẹ̀ fún wa lówó ká fi ṣiṣẹ́ tí wọn ò fún wa lówó ká fi jẹun kọ́ fún wa lálàáfíà ẹni bá mú bí okun à ń balẹ̀ ẹni bá rí gàrí mu lásìkò inú àádùn ayọ̀ àkú kò ní mu gàrí tán kó tún wá fẹ́ sùn kó wá paná ojú kan báyìí kó máa fi kan rí wọn kó máa fi wò ó kó má lè gbọ́ kúrúrú lẹ́nu ọ̀rọ̀ kó ti jápa ẹlòmíì tí eku bá kò kọjá lára ilẹ̀kùn ẹ̀ lásán tí àwọn eku méjì bá sáré tó bá léra wọn kọjá àárò bí ṣe lọ́jọ́ pa sílẹ̀kùn ni á ti máa tọ̀ sára á ti kú sórí bẹ́ẹ̀dì ńbẹ̀ níbi tí ogun ayé Nàìjíríà dé dúró sí Nigeria government ẹ̀bẹ̀ lèmi wá bẹ̀yìn ṣé bísínẹ́sì tẹ ṣe kò tó ni ṣé bísínẹ́sì tẹ fi wá ṣe kò tó ni because mo tiẹ̀ ṣe wà ní òun tiẹ̀ fẹ́ rògùn ọ̀rọ̀ ẹjọ́ ṣé bísínẹ́sì tí Nigerian government fi wá ṣe kò tó fi wá jẹ́ wípé ẹ ṣe bísínẹ́sì láti ìgbà yìí títí ẹ padà wá end up sórí pé káwọn ọmọ lọ máa kọ́ èdè China ṣé èdè China yẹn lọ́mọ máa fi build generator èdè China yẹn lọ́mọ máa fi build mọ́tò èdè China yẹn lọ́mọ máa fi protect ara wọn èdè China yẹn ni ò ní jẹ́ ká bọ́jọ́ ọlọ́jọ́ lọ ìbéèrè tí ò fàjà o Nigerian government ṣé èdè China yẹn ṣé ó ní ipa rere kan tó fẹ́ kọ́ nínú ayé wa èyí ọmọ Nàìjíríà àwọn òkú wà pẹ̀lú báwa Yorùbá nation bá ṣe tí ń ran lẹ́nu ẹ̀kejì tí mo máa ṣe program rẹ o lórí ọ̀rọ̀ èdè elédè tí mo ti ń jáyé sí wípé ní ìṣe tí wọ́n tún gbé language education dé ìdí o kò ṣe gbogbo tí mo ti ṣe sẹ́yìn o ní ìṣe tí wọ́n tún bẹ̀rẹ̀ pé dọ̀dọ̀dọ̀dọ̀ àwọn ọmọ gbọ́dọ̀ máa kọ́ èdè China ní school program ẹlẹ́ẹ̀kejì tí mo máa ṣe lórí ẹ̀rí ẹlòmíì ò dẹ̀ tí gbọ́ kankan dì sí bí kankan ṣẹlẹ̀ ọmọ kọ̀dé ilé yẹn kàn ní mọ́mí lẹ́yìn àbá ni what do you do in school today
Our teacher was teaching us how to speak China. Ìyábọ̀dé! A ti kọ́ ilé dé òyìnbó nìyẹn. Inú ìyá dùn. Ayọ̀ akú. Kò ní mọ̀ pé ẹkún ọ̀la lòun ọ̀rá fi rẹ́rìn tóun ọ̀rá fi ìdùnnú àti ayọ̀ tóun fi wẹ́kọ̀mù sínú ayé òun. Ìyá mi tó bá kàn gbọ́ pé wọ́n kó ọmọ ní òyìnbó tó wá jẹ́ èdè China báyìí yóò fẹ́ lè lọ gbégbá ọpẹ́ ní ṣọ́ọ̀ṣì. Àwa máa ṣàdúrà Olúwa èdè tó ń kọ́ ọmọ mi yìí jẹ́ kọ́ ọmọ mi pẹ̀lú àwọn tó máa sọ nílùú òyìnbó ṣàmọ́ pé wọ́n tún ti fi religion wọ́n ti fi brainwash wa. Bóyá wọ́n ti kó wọn lọ sí excursion wọ́n kó wọn lọ sí China wọ́n kó wọn lọ sí kinní kan wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn òyìnbó ibi tẹ́lẹ̀ mi máa ronú lọ nìyẹn o kò rò wípé ibo la ti ń bọ̀ a fi wá débi onímọ̀ kọ́ èdè ṣé ohun tọ́wọ̀ wá kọ́ Nàìjíríà ni bàbá Jàgàbá mi ní wá ayé tì kí ni sọ jù bẹ́ẹ̀ lọ Lady K Ìfẹ́olúwaṣọ the baby of Odùduwà nation ẹ wá ra aṣọ ẹ wá ra ọjà mo láwọn ọjà tó fine ẹ wá ra ohun tí mò ń tà ẹ̀yin mọ́mì ẹ̀yin dádì ẹ wá ra aṣọ ibo ni kí n ti bẹ̀rẹ̀ mi lè fẹ́ kí program yìí gùn mo fẹ́ display ọjà fún wa program yìí ti lé 20 minutes okay next program máa wá fọjà wọn wá àwọn ọjà wà ẹ má rò báwọn ìtẹ̀kọ̀ wò nu kámẹ́rà yìí ni o àwọn ọjà wà aṣọ yapa ẹ ra aṣọ dún sílẹ̀ ẹ ra aṣọ pátí sílẹ̀ ẹ ra aṣọ birthday yìí sílẹ̀ ẹ ra aṣọ tó bá ti wù yín sílẹ̀ ẹ wò mo ń ṣe sales lọ́wọ́ mo ń ṣe sales kó má jẹ́ gbà tí bá parí sales ló máa ní pé Lady K ó ti gbàgbé mi ni mo ti bẹ̀rẹ̀ aṣọ rí ó yá àwọn aṣọ tó fi ṣe sales dà wọ́n máa dùn mí gan tẹ́ bá lọ ń pè bẹ́ẹ̀ tó wọ́n ti fẹ́ kó wọn tán ẹ̀yin náà rí pé ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀lé kó 2 3 4 5 mo dúpẹ́ lọ́wọ́ yín o ayọ̀ yóò ní dìbànújẹ́ ní báwọn wà kísà kẹ́yìn aṣọ ohun tó dùn nínú yín kò ní báyìí nínú jẹ́ ayé òní wá béèrè pé bọ́lá ọlọ́run yín wà ní mọ̀ọ́sì lórí ọmọ lórí ọkọ lórí ayé yín ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní fi lé yín ṣe bùgbé láṣẹ Èdùmàrè mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ patronize me because ẹ̀ ń jọ mí lójú tí bá lẹ̀ jọ mí lójú irọ́ ni mo pa bá ní kíní kan irọ́ ni mo pa ẹ̀ yà mí lẹ́nu èèyàn tó ra aṣọ kan lọ́wọ́ mi aṣọ mélòó mo rà lọ́wọ́ ẹ̀ èló mo náà fún rí èèyàn tó ra aṣọ kan lọ́wọ́ mi àtọ̀ ṣé mi ò ní rí tèmi bẹ́ẹ̀ máa rí so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ká máa sáwọn tó ra 2 3 4 5 ẹlòmíì ra 5 ẹ wò kó má dàbí àsọdùn ẹ wo tí mo páàkì jọ sí bíbá mo fẹ́ lọ sẹ́ẹ̀dì ẹ̀ ní báyìí ó lọ sí post office náà láì pé mo jẹ́ ọkọ̀ tí ò kì í ṣe pé ẹ wò ó ẹ wá ra títí yìí ó wọ́n ti rà tó bá dẹ̀ jẹ́ pé business strategy ẹ lẹ bá fẹ́ kẹ́ lè mọ̀ wípé yes ó kọjá àfẹnuròyìn má máa gbé wá fún yín kò sí ohun tó fi ń ṣèyàn aṣèyàn kan ni mo páàkì síbí báyìí irú aṣọ yìí sì bó ṣe wà yìí sì mẹ́ta ló wà bí bàbá aṣọ ńláńlá mẹ́ta òun ni mo páàkì síbí báyìí tí mò ń lọ sẹ́ǹdì sí wọn yàn ṣé tẹni tó ra 5 ẹlòmíì kó 5 ju bẹ́ẹ̀ lọ so ẹ wá bá mi rajà ojú òní tìyìn ní wákìsà kẹyà aṣọ bákan náà product iléeṣẹ́ tí ẹ̀ natural ó wà available ẹ̀yin tẹ́ bá ní ìdògùn diabetes àbá àgbo jẹ̀díjẹ̀dì àgúnmu jẹ̀díjẹ̀dì tẹ́ máa lọ tọ́ílẹ̀tì wọ́ọ́rọ́wọ́ tí gbogbo ẹ̀yìn yín máa nà tára yín máa jí pépépé tẹ́ máa lè pakúrú mọ́ tẹ́ máa lè dó dáadáa pakúrú mọ́ dó dáadáa so gbogbo ẹ̀ ló wà available ẹ pè mí ẹ̀yin tẹ́ bá fẹ́ràn àwọn nǹkan àdúrà ló ń gbà agbára kọ́ èèyàn tó lógo ló lógo ṣẹ́rí ilé ayé yìí ó lẹ́tìkẹ́ ó wá kù sọ́wọ́ èèyàn kan téèyàn bá fẹ́ nínú ayé èèyàn so àwọn nǹkan àdúrà wà lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan next program wa tí wọ́n máa gbé fídíò tí mo ní lọ́wọ́ yẹn wá máa ṣe ní inú spiritual store wa ibẹ̀ ni màá ti ṣe so that màá lè display àwọn ọjà fún wa lọ́lọ́kan òjọ̀kan so ẹ pè mí wá bá mi rajà èyí tẹ́ bá fẹ́ invest sí iléeṣẹ́ Ọlábánjí farm èyí tẹ́ bá fẹ́ invest ẹ tètè lọ invest because wọ́n tún ti sọ̀rọ̀ sí gbé bóyá from December wọ́n nígbà 5 million mọ́ 10 million so èyí tẹ́ bá ní 5 million tẹ́ bá fẹ́ invest 5 million ni o Ọlábánjí ò sì ń báyọ̀ rojọ́ o tẹ́ bá fẹ́ invest tẹ́ máa gbowó yín at least 6 months ẹ máa gba 1 million ṣàwárí jọ tẹ́ bá ti sọ wípé ẹ ṣe mọ́ gbogbo 5 million tẹ́ fi invest yẹn 2 years agreement náà lè máa sign on every 2 years lè máa rí
sign agreement yín pẹ̀lú 5 million ẹ̀ dẹ̀ máa gba owó 1 million ṣẹ́ríjọ́ tẹ bá ti wá sọ pé ẹ̀ ṣe mọ́ gbogbo 5 million yìí tẹ fi invest pátápátá tí ò ní dí 5 kobo wọ́n máa kówó yìí fún yín padà ẹ̀ dẹ̀ ti jèrè dáadáa so yìí tẹ bá invest 10 million ẹ ti mọ̀ pé 2 million lẹ́ máa gbà every 6 months owó yẹn náà gara o every 6 months kí wọ́n máa gba 2 million ọdún kan èèyàn gba 4 million ọdún méjì èèyàn gba 8 million kí wọ́n wá ṣe irú business yẹn fún let's say 5 years ẹ mọ̀ iye téèyàn máa gbà yẹn nígbà tí wọ́n bá ti gba 4 million lórí 10 million tó ti gba 4 million ní 4 million tó ti gba 8 million láàrin 2 years 10 million ẹ̀ dẹ̀ ṣì wà ń bẹ̀ kò sí kankan tó ṣe láàrin 2 years ó dẹ̀ ti gba 8 million another 2 years 8 million that's 16 million 10 million ẹ̀ dẹ̀ ṣì wà ń bẹ̀ that's a good business tó wà pa nìyẹn tó fi hàn lọ́kàn balẹ̀ èèyàn kò rà máa jẹ mùlá owó ẹ̀ ní every 6 months lẹ́yìn máa gbowó yín ẹ̀yin tẹ́ bá ṣe 10 million every 6 months ẹ̀yìn máa gba 2 million ẹ̀yìn máa gbà every 6 months so it's a good business ó dẹ̀ fi hàn lọ́kàn balẹ̀ kò sí pé wọ́n gbowó yín sá lọ so èyí tó bá yẹ pé 5 million lẹ́ bá fẹ́ ṣe business yẹn lè tètè lọ ṣe nísìn kó tó di December tán ní àwọn ò ní gba 5 million mọ́ so bí ẹ̀ ṣe jẹ́ ní ẹ̀yin tẹ́ bá ní interest ẹ pè mí kí n fún yín ní phone number wọn kẹ́ lọ bá wọn dòwò pọ̀ ó wà òkè gan ó fi hàn lọ́kàn balẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ ra wig ó wà available ẹ̀yin tẹ́ fẹ́ ra jewelries ó wà available so níbi jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lady K Ìfẹ́olúwa show the baby of Oduduwa nation Oduduwa gbé wá kò ní gbé ọ̀dàlẹ̀ ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi kẹ́dà ìtàn notification bell ire o.